níṣe ni inú ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá máa dùn ṣẹ̀ṣẹ̀, pàápàá àwọn olólùfẹ́ àlàáfíà, nígbà tí ìjà ọlọ́dún pípẹ́ tí yóò ti lé ní ogún ọdún tó parí láàrin gbajúmọ̀ àgbà òṣèré tíátà ní Alhaji Kareem Adépọ̀jù, ẹni tó pè yàn mọ̀ sí Baba Wande, àti gbajúgbajà olùdarí fíìmù ní alàgbà Túndé Kèlání. Ẹ rántí pé láti ọdún díẹ̀ sẹ́yìn ní ìjà burúkú ti wà láàrin Baba Wande àti Túndé Kèlání, kì í kú ṣe pọ́n gbẹ̀yàwó ara wọn tàbí para wọn lọ́mọ. Ọ̀rọ̀ gbajúgbajà fíìmù tó mì gbogbo ilẹ̀ Yorùbá títì ní nǹkan bíi ọdún 31 sẹ́yìn ní ìyún fíìmù Tolúwanilẹ̀ tí Baba Wande àti Túndé Kèlání jọ ṣe lọ́dún 1993 ìlú mà di wàhálà, nítorí tí Baba Wande ń fẹ̀sùn kan Túndé Kèlání pé bí fíìmù náà ṣe tà tó sì mú òkìkí ńlá wá tó, òun kò rí èrè kankan lórí ẹ̀, nítorí pé Túndé Kèlání nìkan ló dá gba owó ẹ̀ sápò. Ọ̀rọ̀ yìí làwọn méjèèjì ń fà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, tó sì jẹ́ pé iná ohun ẹ̀tù làwọn méjèèjì tí wọn kì í ríra wọn sójú, tí wọn kì í sì tún sọ̀rọ̀ ara wọn dáadáa. Ṣùgbọ́n ní báyìí, bàbá gbogbo Yorùbá, Kábíyèsí Àrólé Oòduà Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Babátúndé, ẹni ìtàdíyẹyẹ Ògúnwùsì Ọ̀dẹ́lá kejì, òun àti dá sí ìjà àwọn àgbà méjì yìí tí Kábíyèsí sì ti parí ẹ̀ o ní ìlú Abẹ́òkúta nílé Túndé Kèlání. Ìní Kábíyèsí rán àwọn aṣojú ẹ̀, pàápàá akọ̀wé ẹ̀ Olóyè Yusuf Adéwálé Adétóyèṣe àti aṣojú ẹ̀ tó ń pè lábàásádọ̀ Olóyè Dọ̀tun Taylor lọ sí ọ̀dọ̀ àwọn méjèèjì. Ìpè ní báyìí o, wọ́n gbọ́dọ̀ parí ìjà náà. Kábíyèsí ránṣẹ́ wípé òun ti ń tẹ̀lé àwọn méjèèjì tipẹ́, òun sì rí i pé àgbà òṣèré tíátà tó dáńtọ́ tó jẹ́ ògo ilẹ̀ Yorùbá ni wọ́n. Kábíyèsí wá ń bẹ̀bẹ̀ pé gẹ́gẹ́ bí Àrólé Oòduà, òun bẹ̀ wọ́n kí wọ́n parí ìjà náà nítorí Yorùbá àti nítorí iṣẹ́ tíátà àtàwọn òṣèré tíátà ẹgbẹ́ wọn. Kódà Kábíyèsí jẹ́ kó dúró pé òun yóò ṣàtìlẹ́yìn fún iléeṣẹ́ Àrọ́bá Group tí Dọ̀tun Taylor tó jẹ́ aṣojú ẹ̀ tó dá sílẹ̀ láti ṣe fíìmù Tolúwanilẹ̀, láti ṣe sí eré orí ìtàgé báyìí, èyí tí wọn yóò pe àkọlé ní Àṣìyànbí Tolúwanilẹ̀. Ó ní òun yóò ṣàtìlẹ́yìn fún fíìmù náà tó fẹ́ ṣe lérí orí ìtàgé, tó sì ní káwọn àgbà méjèèjì kan parí ìjà nítorí ilẹ̀ Yorùbá. Nígbà tó ń sọ̀rọ̀, Alhaji Kareem Adépọ̀jù, ìyún Alhaji Kareem Adépọ̀jù ìyún Baba Wande, ó jẹ́ kó dìímọ̀ o ipò ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlá tó dẹ̀mí òun àti Túndé Kèlání sí, tí kì í ṣe pé àwọn ti kú kí ìjà náà tó parí. Ó ní báyìí pẹ̀lú bí Ọọ̀ni ṣe dá sí ọ̀rọ̀ náà, òun ti parí gbogbo àwọ̀ tó wà lọ́kàn òun sí Túndé Kèlání. Ó ní báyìí ọkàn òun ti yọ sí, ìjà sì ti parí pátá àti pátápátá. Nígbà tó náà sọ̀rọ̀, Túndé Kèlání ní òun àti Baba Wande ti ń bára wọn bọ̀ ọjọ́ ti pẹ́. Ó ní pẹ̀lú bí Ọọ̀ni ṣe wá dá sọ̀rọ̀ náà, ó lélẹ̀ ìfihàn pé àwọn èèyàn ńláńlá wọn wo iṣẹ́ táwọn ń ṣe ní kọ̀rọ̀, tó sì ní pẹ̀lú ìgbésẹ̀ Kábíyèsí, òun fi ń dá Kábíyèsí lójú pé gbogbo wàhálà àti ìjà aṣọ láàrin wọn àti Baba Wande ó ti parí pátá àti pátápátá. Níṣẹ́ inú ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ń dùn, tí wọ́n sì ń fò fáyọ̀ wípé ìjà ọlọ́dún pípẹ́ náà ó ti padà lọ sóko gbàgbé.